ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́ ọmọ yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ìyáàfin olúrẹ̀mí tinubu ti gba gbogbo àwọn oníṣòwò tó fẹ́ ṣe òwò tó fẹ́ rèrè jẹ ó ti ní bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ òwò kẹ́ ẹ lọ́ọ́ máa ta kúlíkúlí tàbí àgbàdo sísun wọ́n nìyẹn ò ní ná yín lówó rárá pé ìyẹn gan tó yàn bẹ̀rẹ̀ business ẹ wo ìyẹn nìkan kan mo mú wa o ǹjẹ́ ẹ mọ̀ wípé ìbọn ti ba ọ̀kan lára àwọn ọmọ olóyè Sunday Igboho nínú igbó ibi tí wọ́n ti wá àwọn ọmọ wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé allegedly àwọn afurasí agbésùmọ̀mí àwọn ọlọ́yẹ̀ wọ́n wò nínú igbó tó fẹ́ mọ̀ bóyá wọ́n dúró lákọ ṣùgbọ́n a dúpẹ́ f'Olódùà o wípé ìbọn ò wọlé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò yin irun kankan lára onítọ̀hún òun náà lẹ́rìí tó ẹ káàbọ̀ sórí ètò wa o ilẹ̀ oòdùà ilẹ̀ àbínibí wa ọmọ kóòtù òjíire easy for Gari olúrẹ̀mí tinubu ti sọ pé ẹ lè bẹ̀rẹ̀ òwò àgbàdo sísun ẹ jọ ṣé àgbàdo sísun lèèyàn fi ń ṣoríire ni débi pé ó ní kò ná yín lówó òun tiẹ̀ tún gbé pé wọ́n máa ń ṣe kúlíkúlí ẹ lè ṣe kúlíkúlí yẹn náà gbogbo ẹ̀ náà kọ́ ni kẹ́ máa dúró de bàbá Tinubu wọ́n ti ní ẹ lọ́ọ́ máa ta kúlíkúlí tàbí àgbàdo sísun wọ́n ní láti bẹ̀ ẹ ti bẹ̀ lówó lọ́wọ́ o pálapàla ẹgbígbùn fún díẹ̀ yìí ìyá Tinubu ti ní tẹ́ ẹ bá fẹ́ ta àgbàdo sísun àbí ẹ fẹ́ máa ta kúlíkúlí wọ́n láwọn ò ní fún yín lónìí nìyẹn o àwọn á fi dá yín lókòwò ni àbẹ́ẹ̀rí ṣùgbọ́n ìbéèrè mi rèé o ìyá olúrẹ̀mí ṣé kúlíkúlí lẹ́yìn tà tẹ́ ẹ fi dépò ńlá ẹkọ̀ ṣáà tiẹ̀ máa ń ba díríìmù àwọn ọmọ nàìjíríà jẹ́ ṣáá ni bí kò bá kọ̀ màmá ẹ ṣáà lọ jókòó ìyá olúrẹ̀mí nídìí àmọ̀ràn yín nígbà tẹ́ ẹ jáde sí tẹ́ ẹ sọ pé kó máa ta kúlíkúlí ìyẹn ló dùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ́ kúlíkúlí lọ́mọ lọ́wọ́ kúlíkúlí mélòó lèèyàn fẹ́ tà tí yóò fi ṣoríire tẹ́ ẹ wá gba àwọn ọ̀dọ́ àwọn èèyàn nímọ̀ràn pé kó máa tàkàrà kó máa ta kúlíkúlí kó tún máa ta àgbàdo sísun èyí pọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ wa ilẹ̀ oòdùà ẹ gbọ́ kúlíkúlí mélòó lèèyàn lè tà tí yóò fi ralẹ̀ sí àjà kúlíkúlí mélòó lèèyàn lè tà tí yóò fi ralẹ̀ sí lẹ́kì nígbà tá a bá rán ọmọ lọ sí iléèwé tí òbí tiraka láti rán ọmọ lọ iléèwé ní ìrètí pé tó bá ṣiṣẹ́ tán tó bá kàwé tán kó wá ríṣẹ́ gidi á wá padà sí kúlíkúlí àbákàrà ìyá Tinubu èyí pọ̀ já sóòótọ́ fúnra wa èyí pọ̀ bẹ́ẹ̀ bá rọ́rọ̀ sọ ẹ má wulẹ̀ grant interview rárá nígbà tẹ́ ẹ wá ń gba gbogbo ọ̀dọ́ nímọ̀ràn kúlíkúlí àkàrà ó ti fi hàn pé ẹ tiẹ̀ fẹ́ kí ọ̀dọ́ nàìjíríà ọ̀dọ́ ilẹ̀ yorùbá kó ga ju ìrònú kúlíkúlí àtẹ̀pà lọ ẹ wo ọmọ yorùbá ó ti dójú ẹ o báyìí nítorí ìyáàfin first lady ó ti gba gbogbo àwọn oníṣòwò nímọ̀ràn pé kó máa ta àgbàdo àkàrà àti kúlíkúlí pé bí láti bẹ̀ wọ́n á lè ti bẹ̀ sóríire níbi tí àwọn ìlú mìíràn tí wọ́n ti ń gba àwọn ọ̀dọ́ wọn nímọ̀ràn tí wọ́n ti ń gbé best technology wá sílùú tó dẹ̀ ń ti àwọn ọmọ wọn síbẹ̀ níbi tí àwọn kan ti ń rán àwọn ọmọ nàìjíríà lọ síta odidi ọmọ Ìgbò kan ló ṣe o ó rán ọmọ nàìjíríà bíi 20 something ó rán wọn lọ síta pé kí wọ́n lọ kọ́ nípa ẹ̀kọ́ ìmọ̀ nílẹ̀ India ní China ẹjọ́ nígbà tí first lady máa sọ̀rọ̀ àwọn ní kẹ́ ẹ lọ máa ta kúlíkúlí ni ẹ wo ọmọ oòdùà ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ jẹ́ kí n tún sáré gbé yín débẹ̀ gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ìbọn bá lára àwọn ọmọ ẹgbẹ́
ìrù ẹkùn lára àwọn ọmọ olóyè Sunday Igboho la gbọ́ pé ìbọn mà bá o níbi tí wọ́n ti ń ṣọdẹ àwọn ọmọ tí wọ́n jí gbé nílẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ká dúpẹ́ pé Elédùmarè o wípé onítọ̀hún ò farapa ṣùgbọ́n gẹ́gẹ́ bí àjẹsára tó ti wà ohun tá a fi ní pé ó dáa kí Yorùbá tó máa ń dáṣà pé atakóró wọnú àdó kò kọ́ ọmọ ẹ̀wọ̀ kò ṣe bí tolóyè Sunday Igboho bó ṣe gbìyànjú tọ́rọ́ ra wọn lágbára bẹ́ẹ̀ náà ni wọ́n rú àwọn ọmọ ẹgbẹ́ náà lágbára kó má bàa àti ibẹ̀ mú wọn. Ǹjẹ́ ẹ tiẹ̀ gbọ́ wípé wọ́n jí ọmọ ẹgbẹ́ olórí ẹgbẹ́ OPC nígbà tó ti jí ọmọ ẹgbẹ́ OPC ẹgbẹ́ Ìbà Gani kí lẹ rí ṣe sí rọ́rọ̀ ṣe sí ṣùgbọ́n olóyè Sunday Igboho nísì bàbá jáde tán wọ́n rí wípé àwọn tiraka àwọn gbìyànjú ipá wọn láti rí wípé àwọn wá àwọn ọmọdé yìí wọn ò dúró ní ti ìjọba nìkan ìtawà máa rẹ Gani Adams sí kò ju interview lọ láì ṣe newscaster every time ni ìjọba ò rà kọ́kọ́ fún wọn ìjọba ò fún wọn láyè ìjọba ò fún wọn ní irinṣẹ́ and yet wọ́n dẹ̀ múdi wọlé ẹ wọ àwọn tó lọ ń fẹ̀mí wọn wéwu yìí tí ìbọn tún báyìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn alálẹ̀ olóyè Sunday Igboho máa báṣẹ́ rẹ lọ bàbá má jà sọ́lá òòṣà máa ṣiṣẹ́ rẹ lọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá a ò appreciate nǹkan tí olóyè Sunday Igboho ṣe bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń fẹnu bú wọ́n fẹnu tẹ́ńbẹ́lẹ́kú ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó fẹnu tẹ́ńbẹ́lẹ́kú ẹ̀ kò sí i tó dìde nígbà tó lóyè Sunday Igboho tiẹ̀ tí sọ pé òun fẹ́ gbalẹ̀ Yorùbá kò sí ẹni tó dìde rárá àtúwá gàgà rí èèyàn kan tí Fúlàní bẹ̀rù ní Sunday Igboho ẹ wo Igboho máa báṣẹ́ rẹ lọ bákan náà bí Igboho ṣe ń fojú àwọn agbésùmọ̀mí bó ṣe fojú wọn rí síyá ṣégè báza bẹ́ẹ̀ náà ni bàbá Tinubu fojú àwọn àgbààgbà Fúlàní náà ó fojú wọn gbolẹ̀ ọmọ Yorùbá ṣe é mọ̀ pé state police yìí the greatest ara àwọn achievement tí bàbá Tinubu ṣe ni because ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn northern wọ́n deny wọ́n reject state police wọ́n nítorí nǹkan tí bàbá Tinubu fi dá state police lẹ̀ kò ju wípé fún ìfẹ́ ara tiẹ̀ ni wọ́n ní nǹkan tí bàbá Tinubu fi dá state police lẹ̀ ó fẹ́ fi kówó jẹ ni ṣùgbọ́n glory be to God o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fọwọ́ sí state police wọ́n pọ̀ ju àwọn tí ó kọ state police lọ bẹ́ẹ̀ tí bàbá Tinubu ò bá fi ọpọlọ tó ọ̀rọ̀ àwọn àgbààgbà Fúlàní wọ́n á ti yí àkàbà mọ́ nídìí bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé ẹ lọ wo gbogbo àwọn Fúlàní cabas tó jẹ́ pé yes wọ́n ní ẹnu nínú òṣèlú Tinubu ti kọ́kọ́ kọ ìgà wọn bí Àtíkù yìí Àtíkù kò kéré òun gan ti máa dalẹ̀ rú ṣùgbọ́n Tinubu ti kọ́ ìgà ẹ̀ irú El-Rufai ó ti tọ́jú El-Rufai síbi tí ò ti ní dàlámù títí di 2027 ó ti tọ́jú El-Rufai síbẹ̀ àìmọye Shettima náà kọ́ ó ti gbé òun náà jókòó àwọn àgbààgbà Fúlàní tó wá nọnu òkèrè làwọn kan ti sọ̀rọ̀ wọn ò tẹ́rú tó ń súnmọ́ wọn bẹ́ẹ̀ ṣe rí pé stubborn politician òun ni bàbá Tinubu lóòótọ́ ọmọ Yorùbá no ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí eégún ẹni bá jóore ẹ̀jẹ̀ á wí ṣe rí lórí ọ̀rọ̀ state police bàbá Tinubu bojú àwọn northern jẹ́ ó jẹ́ kó yé wọn pé wọn ò jẹ́ kankan agbára ti pin lọ́wọ́ wọn ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi a máa fèyí ṣèdágbére o nítorí pé àjò lè dùn kó nílé ó má relé ẹ bá wa bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa bó o kó lọ fà ẹ ṣí ẹ pin kárí ilé ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé o ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa ni ilẹ̀ Oòduà gbè wá o bẹ́ẹ̀ kò ní í gbọ̀dàlẹ̀.